èmi ni ọlọ́fin kọkàndínlógún iṣẹ́ ọlọ́fin òpin méjì ìkànṣó ni. ẹgbẹ́ bí ẹgbọ́n ó mọ̀ fẹ́ sọ̀tàn ńlá kan fún wọn ìtàn Àwórì ni ó. ẹgbẹ́ bí ẹgbọ́n mo fẹ́ sọ̀tàn ńlá kan fún wọn ìtàn ṣẹ́rí. gbogbo ọmọ Àwórì gbogbo ọmọ Ògún fún mi níre kí ti gbé o àwọn agbèrè fún gbogbo wa lèlé àwa lè lo ìṣẹ̀rí ọlọ́fin lọ́dọ̀ kábíyèsí wa aláyélúwà àdìmúlà fún gbogbo Àwórì aláyélúwà ọba Nurudeen Adékànbí Adébọ̀wálé kábíyèsí fún gbogbo ìlú ìṣẹ̀rí ọlọ́fin ọ̀dọ̀ wọn lágbèwà lèlé kábíyèsí ẹ bá wa kí gbogbo ọmọ Àwórì lèmi wo ilé pẹ̀lú lókè òkú lọ́hùn. èmi ọba Nurudeen Adébọ̀wálé Adékànbí Olúbíyì kejì ọlọ́fin gbogbo ilẹ̀ ìṣẹ̀rí tí í ṣe orírun Àwórì lápapọ̀ mo fi àkókò yìí mo fi kí gbogbo ọmọ Àwórì nílé lóko pé ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú àtijọ́ ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé o gbogbo wa lọ́kùnrin lóbìnrin wa ànígbé sí mo ṣe ṣe o ànígbá bẹ́ àjà lọ́rọ̀ o ilẹ̀ òdẹ̀ ní kánjú wa o ilẹ̀ Àwórì á gbé wa sówó á gbé wa sọ́mọ á gbé wa sáìkú bá lọ ọ̀rọ̀ o à ṣàṣeyọrí ń bẹ̀ o alálùyọ ànílàlùwọlẹ̀ o alálẹ̀ Ògún fún mi níre á gbé wa o aláṣepẹ́ o. aláyélúwà ọba Nurudeen Adékànbí Adébọ̀wálé àwọn ló ti mú kí gbogbo ọmọ Àwórì lápapọ̀ lè ṣe kábíyèsí lílù ìtàn àwa mọ̀ pé ìlú ìṣẹ̀rí ọlọ́fin ọmọ Ògún fún mi níre là ìgbà lọ́hún bàbá ńlá òun lèmi náà mi bọ̀ láti ilé Ifẹ̀ lọ́hún kàn ṣe rí gbà káfí dé lu ìṣẹ̀rí ọlọ́fin. alákọ̀ọ́kọ́ ọlọ́fin Ògún fún mi níre fúnra ara ẹ̀ òun fúnra ara ẹ̀ ló tẹ ìlú ìṣẹ̀rí dó pẹ̀lú àwọn ọmọ ẹ̀ àti àwọn ìgbìmọ̀ ẹ̀ tí wọ́n jọ ń ṣọdẹ tó jọmọ Ifẹ̀ Oòduà ọlọ́fin Ògún fún mi níre jọ ọmọ Odùduwà àrọ́mọdọ́mọ Odùduwà ní ọmọ Odùduwà lọ́lọ́fin Ògún fún mi níre olókòlì Ilé Ifẹ̀ nígbà tí wàṣẹ ó ṣọdẹ jáde pẹ̀lú gbogbo àwọn ogún nǹkan tí wọ́n pín fún ogún ọjọ́gún adé ọjọ́gún rùkẹ̀rẹ̀ ọjọ́gún gbogbo ẹ̀ṣọ́ ọba gẹ́gẹ́ bí oníkálùkù ṣe gbẹ̀tọ́ ẹ̀ Ilé Ifẹ̀ oníkálùkù wọn tó jáde ọlọ́fin Ògún fún mi níre jáde ó ṣọdẹ jáde ó káàkiri ó kọ́kọ́ gbọ̀nà Ṣakí ìgbà ìkórìbẹ ó tẹ̀dó sásẹ̀ odò ó ń bọ̀ ó ṣọdẹ ń bọ̀ ó ní gbogbo àwọn ìletò etí yà dédé ètí ṣọdẹ á dúró ìgbọ́n fáwọn fọre láti sọ pé ibẹ̀ ni kó dúró sí ó ń bọ̀ ìgbà ìdẹ̀ dé ibi ó dúró ibi tó dúró sí ń bí báyìí erin ló pa síbí tòrọ́ di Apirila pẹ̀lú àwọn ọjọ́ ọmọdẹrẹ wọ́n dẹ̀ sùn jọ́ ọmọ Odùduwà ọmọ Ọlọ́fin wọ́n jọ kọ́wọ́rì débí erin yẹn pa síbí yẹn ibi ọ̀gbẹ́ ti ṣá ṣe mọ̀ pé erin kò lẹ́ran téèyàn ń tì téèyàn ń gbé ibi erin bá gbé wó sí òun náà ti máa kú náà ti máa ṣá wọ́n ti máa ṣe gbogbo ètò rẹ̀ so wọ́n tún tẹ̀síwájú rí lọ wọ́n gbé fáwọn dá nígbà tí wọ́n gbé fáwọn tún dáwò Ifá ní kàn padà sí ibi wọ́n gbé parí làkọ́kọ́ yẹn ibi wọ́n gbé ti ṣeré ibẹ̀ ní kàn lọ padà dò sí nígbà tí wọ́n dẹ̀ dò síbẹ̀ tí wọ́n padà síbẹ̀ ìyẹn lè ṣeré libí ìgbọ́n wọn padà dò síbí wọ́n tún dá wọn pé bíbà náà máa dó sí ìyẹn náà kò dó síbí ibi ìṣàìrí láti mú ṣèrí jáde nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí ṣèrí fi ń jẹ́ ṣèrí nìyẹn ìlú yìí gangan ìlú ìṣèrí yìí àkọ́kọ́ orírun Àwórì yìí òun lọ́lọ́fin Ògún fún mi níre tẹ̀dó sí kó tó sí pé ó ṣẹ̀ tó bẹ̀ sí jáde pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tó ní kálukú gbọ́kọ̀ tó ní kálukú bẹ̀ sí ṣọdẹ jáde síbi tó ní kálukú lọ tẹ̀dó sí lẹ́nu. ẹ jẹ́ kí àwọn ọmọ Àwórì mọ díẹ̀
nínú ìrìn àjò yìí kẹ́ṣe rí agboolé làbí yìí sí nílùú Ìṣẹ̀rí Ọlọ́fin Líbí kí tó di pé ẹ̀ka yé àwọn alálẹ̀ wa sọ pé ẹ̀yin ló tọ́ sórí orí àpèrè ẹ̀bá ńlá yìí. bàbá mi jọmọ àrọ́mọdọ́mọ Olúbíyì tí í ṣe ọmọ Adéyínká Adédọ̀tun tó jẹ́ àrọ́mọdọ́mọ Ọlọ́fin Ògúnfúnmilérè. Adéyínká Adédọ̀tun bí Olúbíyì ó bí Mọ́yẹ̀bí, Ọmọ́yẹ̀bí bí Sàká bí mi wà Líbí. wọ́n wá láti ìdílé Akínlolú Olúbíyì bẹ́ẹ̀ nígbàjọba tí í ṣe ọmọ Ọlọ́fin àrọ́mọdọ́mọ Ọlọ́fin Ògúnfúnmilérè. so àwọn baba ńlá wa wọn bí baba wọn tẹ bídó oníkálukú lálégò tẹ torí ilẹ̀ Àwórì ilẹ̀ Ìṣẹ̀rí Líbí ìgbò ìbòdì kan ṣe báńdìrì láti ilẹ̀ Kútọ́nù lọ́hùn la Nàìjíríà jà. apá kan ilẹ̀ Ìṣẹ̀rí ó bọ́ sí Èkó, apá kan bọ́ sí Ẹ̀gbá Protectorate. so apá ibi tó bọ́ sí Èkó yẹn lábúlé bàbá tèmi bọ́ sí lójú ọ̀nà Kòròdú àwọn ń pè bẹ́ẹ̀ lítọ́ wò lò ibẹ̀ ló kó bàbá mi bọ́ sí ìpínlẹ̀ Èkó. olóyè jẹ́ pé ọ̀nà méjèèjì lémi Èkó mo kó lògùn mo kó lèkó. ìgbà ọba àkàndílé Akínlolú Olúbíyì táwọn ẹbí sì wò ó pé àwọn olótùkọ̀ ẹ̀ka olótùkù wọn náà ẹ̀ka tọ̀dọ̀ tiwa èmi fi bọ́ sórí àpèrè. wọ́n bí mi ní Tọ́wòlò tí mo jẹ́ ọmọ bíbí Ìṣẹ̀rí. wọ́n sì mú mi sórí àpèrè wọn baba ńlá wa nígbà tí ọba kábíyèsí Ọbátúlá tó gbéṣẹ̀ ní ọdún 2003 ni mo débí. mo gbọ̀pá àṣẹ ní 2004 látọwọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn. alákọ̀ọ́kọ́ mo bẹ̀rẹ̀ iléèwé ní St. Peter Anglican Primary School àṣetán libẹ̀ àtúnṣẹ̀síwájú lọ́kẹ̀jẹ̀ ilé modern school. mo ṣàyè yẹn àtúnfẹ́ tẹ̀síwájú làwọn òbí mi sọ pé ó ní ìdí kan àti pàtàkì wọ́n stop education yẹn gẹ́gẹ́ bí àwọn nǹkan tí wọ́n sọ fún wa. mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ òwò bàbá mi dáṣẹ́ lẹ̀ mo bẹ̀rẹ̀ business yẹn mo ṣe títí di ọjọ́ òní kó tó di pé ìpè ọlọ́ba dé kó tó di pé wọ́n pè mí. so àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ 17 oṣù kẹrin ọdún nígbà ọ̀pá àṣẹ ìpínlẹ̀ Ògùn lọ́wọ́ Ọ̀túnba Gbẹ́ngà Daniel èyí tí Alhaja Salimot Badiru tó ṣojú fún iná máa fún mi lẹ́pà àṣẹ Líbí. kábíyèsí nínú ìtànṣẹ́ ìrìn àjò Ògúnfúnmilérè láti ìlú Ilé-Ifẹ̀ débí kì í ṣe ìrìnàjò ọjọ́ Oṣó kì í ṣe ìrìnàjò ẹlẹ́ Oṣó. àwọn wo náà jọ kú Ilé-Ifẹ̀ ìjẹ́ ìlú nǹkan tó wà lè jẹ́ ìlú Àwórì lè jẹ́ bóyá kàn jọ ṣe kú o ìwọ ẹ̀búrò dúró síbí o èmi ẹ̀gbọ́n kémi ṣọdẹ lọ síwájú lọ́hún kólíkálukú ṣe wá bọ́ sí ìbọn wà títí dèní bóyá ó bá wà. ó wà torí kì í ṣe òun fún nìkan ṣo ló débí mo pọ̀ láwọn ọmọ rẹ̀ òun ló débí ọmọ tó bá débí èyí tó wá bá Líbí wọ́n wà tó jẹ́ pé àtàwọn tó tẹ̀lé ìgbà ìdébí ìyàwó méjì ló mú débí Akẹ̀sán àti Àjàyí. Akẹ̀sán òòlì ìyálé Àjàyí òòlì ìyàwó. Akẹ̀sán yẹn bímọ méjì ló bá débí Ọlọ́fin ti lọ́mọ míì kó tó di pé ó débí so ó ti lọ́mọ míì ṣùgbọ́n ọmọ tí Àjàyí mú débí lọ́mọ méjì Ògúnnòrù àti Ògúnbíyì. so àwọn ọmọ Ògúnnòrù
ẹ̀ka wá dúró sí Ìṣeré Libí lẹ́yìn tí bàbá wọn gbéṣẹ̀. ìgbà Ọlọ́fin òde bí Àjàyí ò lọ́mọ ọkàn rárá, kò ì bímọ. ká ṣe máa ṣe yóò ní ẹ̀ máa di ìmọ̀ àrísọ ààrẹ. wọ́n bẹ̀rẹ̀ sí ṣàwọn jù wọ́n dáfá. Ifá sọ fún wọn yìí pé ọmọ àtẹ̀síwájú ni ọmọ mi l'Àjàyí wa o, kó tó di pé ó lè ṣàbíamọ. á débi tí omi òkun àtọ̀sà tí wọ́n ti jìnnà síra wọn tó ń kọlura wọn ló ti máa ṣàbíamọ. bí ìrìnàjò ẹ̀ ṣe tẹ̀síwájú rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣọdẹ lọ, wọ́n ń lọ káàkiri, wọ́n ń ṣe gbàṣàgbọ̀n kan wá dé Ìdó. ìgbọ́n dé Ìdó wọ́n tún gbé Ifá kalẹ̀. Ìdó yẹn nígbà tí wọ́n dé Ìdó yẹn wọ́n ti rí pé àwọn ti súnmọ́ etíkù àtọ̀sà méjì ti súnmọ́ra wọn. wọ́n dá Ifá libẹ̀. Ifá sọ fún wọn pé ìbọn ògè máa dó sí rè àṣẹ abiyamọ Libí, Ọlọ́run á gbàdúrà. wọ́n fi dó sí Ìdó rẹ̀. Ìdó Ọlọ́fin Ìdó sílẹ̀ ìgbà kú lè ṣe rí kí mú ìyàwó ẹ lọ. ó dẹ̀ débẹ̀ lóòótọ́. so abiyamọ ó bẹ̀rẹ̀ sí ṣe abiyamọ ló fi bí àwọn ọmọ ìdẹ́jọ ọmọ mẹ́jọ Ìbísèkò. àwọn ọ̀nà ń pè ní ìdẹ́jọ lè ní àwọn ló gọ́fànà Èkó. iná àwọn ọmọ Ìbádé bí àwọn kan gbọ̀tà, àwọn ọmọ Ògúnbíyì gbọ̀tà lọ. Ògúnbíyì fúnra rẹ̀ ó jọba Ìṣeré lẹ́yìn ìgbà tí bàbá wọn ló gbéṣẹ̀. àkọ́kọ́ ọba tó kọ́kọ́ jẹ lẹ́yìn ìgbà tí bàbá wọn kú Ògúnbíyì, Ògúnnórù. lẹ́yìn tó Ògúnnórù gbéṣẹ̀ Ògúnbíyì jẹ. ọmọ Ògúnbíyì ló dìde kú Libí ló ṣọdẹ padà sí iná ń bọ̀. wọ́n dúró sókè àtà ní Ọlọ́fin fúnra rẹ̀ ń bọ̀, ó dúró sókè àtà. wọ́n dúró níbẹ̀ òun pẹ̀lú ọ̀ṣọ́ àrò ológbò ẹ̀gàn. ọ̀ṣọ́ àrò ológbò ẹ̀gàn pẹ̀lú Ọlọ́fin ló jọ ń bọ̀ láti Ifẹ̀. ìgbà ìdókè àtà ló dúró. owó bọ́ Ọlọ́fin débí mọ́. so ìlànà ọmọ Ògúnbíyì wọ́n padà sí ṣọdẹ padà sókè àtà. àtòkè àtà yẹn náà tuntun múfù náà tuntun gbéra aṣọdẹ. wọ́n padà sí ibi Ògúnwàlé ni. ọmọ ìmọ̀ àkọ́kọ́ jọba Libẹ̀ nínú ọmọ Ògúnbíyì Ìṣeré ló ti wá jẹ. ọba máa kọ́ jẹ lọ́tà Ìṣeré bí náà ti jẹ́. wọ́n dádé kìíní ìkejì ìkẹta wọ́n fàṣẹ pé kán lọ jẹ́ ilé lọ́hùn. ìjẹgbìyì láwọ́ ògùjòyè ètò ọkọ̀ jẹ Òṣùpá Lípẹ́tìlá. nínú àwọn ọmọ tó bá dé bí ìgbàlógbò lọ. àwọn tó gba etí ọ̀sà lọ́hùn tí wọ́n lọ tẹ̀dó sọ́hùn lọ́nà ọ̀jọ́ lọ́hùn ká tó dọ̀jọ́. wọ́n lọ bọ́ ọmọ Ọlọ́fin bọ́n ṣe yíká gbogbo ilẹ̀ Àwórì rẹ̀. òun ló fi jẹ́ pé iná tí ń ṣe báńdìrì yẹn káwọn ìbò amúnisìn yẹn ti mú wá sí kàn ti gbà ṣàkóso ìjọba ilẹ̀ Nàìjíríà wọ́n máa ṣe báńdìrì wa. ojú kan ṣoṣo Àwórì bá wà ṣùgbọ́n kí ṣe Àwórì nìkan ṣoṣo ló dẹ̀ ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yà náà tí báńdìrì náà kọjá lórí ilẹ̀ ló pín méjì. òun ló pé apá kan Àwórì majority wa ó wà l'Èkó, apá kan ó bọ́ sí ìpínlẹ̀ Ògùn. ìyẹn lé Ìṣeré Libí, Ọ̀tà, Adó-Odò, Ìgbẹ́sà láṣẹ bọ́ sí ìpínlẹ̀ Ògùn. káwọn baba ńlá wa ṣe rìnrìn àjò ẹ̀rẹ́ ẹ̀. ṣe kábíyèsí ẹ kú òwò ẹ pẹ́ fún wa. lè ṣe àmì gbọ́ Ìṣeré Ọlọ́fin ó pé méjì. Ìṣeré Ọlọ́fin láwàyé ìkan tó wà lè tòsí Ìdìmú Ẹgbẹ́dá lọ́hùn kẹ́ ẹ lè sọ fọ́ọ̀mù Àwórì nípa Ìṣeré méjèèjì. Ìṣeré Ọlọ́fin ò pé méjì o nítorí ibi tí táìtù Ọlọ́fin wà rè, ibi tí baba ńlá wa Ọlọ́fin fúnra ara ẹ̀ ibi ìgbẹ́tẹ̀dó sí rè, ibi ló dẹ̀ ti jọ Ọlọ́fin àkọ́kọ́ kíkejì jẹ kíkẹta jẹ èmi ní Ọlọ́fin kọkàndínlógún. Ìṣeré Ọlọ́fin ò pé méjì, ìkànṣó ni. ṣùgbọ́n náà ọmọ Ìṣeré ìdìde Libí ká lọ Agége inú wọn náà ló dìde
lọ sí ìṣeré ìdímù. ìṣeré ìdímù ni ló ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbọ́gbà alájú dé kíjẹ olílẹ̀ dé wọ́n yára wọn pé ọlọ́fì lọ́wọ́ ọmọ ọlọ́fì náà wà ìjà ló dé o ìṣeré ìdímù ni o torí tá a bá fẹ́ fira wa mọ̀nà bẹ́ẹ̀ bá ń pè ṣeré ọlọ́fì a máa mú ìṣìnà wá láti ìgbà tí wàá ti ṣẹ̀ ìṣẹ̀rí tó ń pè ní ìṣẹ̀rí ọlọ́fì rè torí bí lọ́lọ́fì wà ọlọ́fì ò sí lọ́hùn ọmọ ọlọ́fì ló wà lọ́hùn ibi oyè ìgbé wà ibi orí ìgbé wà bí adé ìgbé wà lítàìtù rẹ̀ ń gbé ibi ládé ọlọ́fì gbé wà òun àkídé àkọ́kọ́ tó dẹ̀ wọlé Àwórì tó ń gbé láti fẹ̀ so ibi ní ìṣẹ̀rí ọlọ́fì wà ibi lọ́lọ́fì gbé wà ọmọ ọlọ́fì ló lọ sọ́hùn lọ sí ìdímù ó dẹ̀ kí dẹ̀ sí ìdímù ló kọ́ yà ó níbi kan tó ti yà ó tó kọjá lọ ìdímù ibi ní ìṣẹ̀rí ọlọ́fì gbé wà o ìṣẹ̀rí ìdímù ló wà ṣùgbọ́n gbà tó làjú dé tí ìjà dé oníkálukú pínyà nígbà tíjà ò tíì dé ìṣẹ̀rí ìdímù ni ìṣẹ̀rí ìdímù ni ṣùgbọ́n gbà tíjà dé pé oníkálukú mẹ́ni bájúmọ̀ mi ṣàrótà oníkálukú àwọn ẹni ìyàwó bájúmọ̀ mi ṣàrótà oníkálukú máa mẹ́ni ìbíwu náà bá ṣàṣègbéjáde rẹ̀ lẹ́yìn ìgbà wọn bàbá wa wọn bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọmọ Àwórì welfare association ẹ̀yin máa jẹ́ ìṣeré ọlọ́fì ìwọ́n ọlọ́fì lẹ́wà ṣe bí ṣe ilẹ̀ tiwa bí ṣeré ìdímù lọ́hùn mo ṣe yí padà sí ìṣeré ọlọ́fì rẹ kò sí táìtù ọlọ́fì lọ́hùn bí táìtù ọlọ́fì gbé wà rè ibi ládé ìṣeré ọlọ́fì gbé wà ibi lọ́lọ́fì gbé wà bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe kábíyèsí ẹ̀yin àgbàlagbà wọn ló fún bọ́mọdé ò gbọ́ tán akúkú gbọ́ àròbá tó tó kábíyèsí o lẹ́kọ̀ọ́ lọ́hùn àmì gbọ́ àhesọ ọ̀rọ̀ pé Èkó ń ṣe ilẹ̀ ẹni ọkàn nínú ọ̀rọ̀ ìṣẹ́ ẹ ti jẹ́ kí wá pé púpọ̀ ọmọ ọlọ́fin Èkó náà gbé pọ̀ sí kẹ́ ẹ lè sọ fún àwọn lè òye ìjẹ́ pé kò wuli mi rúun lójú yẹ ẹ bá wa ṣàlàyé fún àwọn ará Èkó pé káwọn ọmọ Èkó kàn fọkàn Àwórì ló lè kó ẹ̀yẹ bá wa tọ̀ mọ́lẹ̀ síbẹ̀. ìṣẹ̀lẹ̀ ni pé àhesọ ọ̀rọ̀ ni kéèyàn má sọ pé kì í ṣàwórì lélẹ́kọ̀ọ́ gbogbo àwọn ọba tó ti jẹ lẹ́kọ̀ọ́ gbogbo àwọn bàbá gbogbo wọn mọ̀ pé Àwórì ló lẹ́kọ̀ọ́ ìlú Èkó ìlú Àwórì ni Àwórì ló tẹ̀dó ọlọ́fì Ògúnfúnmi ló tẹ̀dó kì í ṣe ẹlòmíì òun sì ní ṣọ́ọ̀ṣì Àwórì ó fi ìyàwó kan bí ó mú kan dẹ́kọ̀ọ́ ìlú Èkó ìlú Àwórì ni Àwórì ló tèkó dé ọlọ́fíìsì làwórì òun ló nílé Èkó láti sọ pé ìlú Èkó kì í ṣe ìlú Àwórì àhesọ ọ̀rọ̀ ni o ìtàn òde eléyìí rẹ padà kò ṣeé yí àǹfààní tí Èkó ní tó dàbẹ́ ni pé ẹnìkan àwọn kan lè máa sọ pé Èkó ṣe ilẹ̀ Àwórì àbí ṣe gbàṣàgbọ̀n ẹnu òyìnbó náà fi mí sọ ìyẹn ò ní kankan láti sọ nǹkan tó ṣẹlẹ̀ níyẹn ni pé òun gbogbo bí ló ti ń ṣẹlẹ̀ ìlú wa bá gbé ìjókòó ìjọba àpapọ̀ sí náà mi sọ̀rọ̀ ẹ̀ sí ibùjókòó ìjọba federal government ìlú wa bá fi ìjókòó ìjọba yẹn òun náà ṣe ń pè ní no man's land èèyàn ló ní èèyàn ló tẹ̀dó kó tó di pé òyìnbó wa colonize wa àwọn kan ló ti ń jó nílùú àwọn kan náà dẹ̀ bá ṣùgbọ́n gbà tí wọ́n dé wọ́n kírètì àyè ibùgbé tiwọn tó máa jẹ́ ìjókòó ìjọba wọn federal capital wọ́n wá ṣe ní wọ́n wá kírètì Lagos colony so ibi tí wọ́n fi ṣe bí ìjókòó ìjọba yẹn wọ́n wá kírètì
administrative area tiwọn tó máa jẹ́ ibùjókòó wọn náà ṣe ń pè ní colony Lagos colony tí wọ́n máa fi ṣàkóso gbogbo ilẹ̀ Nàìjíríà. Ẹ dẹ̀ mọ̀ pé bí ìjókòó ìjọba bá gbé wà ibẹ̀ ní gbogbo èrò máa rọ́ sí ilẹ̀ Haúsá Èkó náà ń bọ̀. Gbogbo àwọn bàbá àwọn Haúsá ìmí ṣèjọba lè ní gbogbo àwọn bàbá wọn Èkó náà ti wá ṣèjọba àti Ìgbò àti Haúsá gbogbo ẹ̀yà Èkó náà ti wá ṣèjọba. Èkó ló ní kálukú ti gbọ́ lálọ ìwọ̀n ọ̀dàlẹ̀ ní Èkó náà ti gbà lọ kó tó di pé ìṣàkóso ìjọba míì ó wá gbé bùjókòó yẹn kó òbòlò Àbújá. Irú wọn mi ṣẹlẹ̀ lẹ́kọ́ náà ti ń ṣẹlẹ̀ l'Àbújá sẹ́yìn ló yẹ jẹ́ pé ìlú Èkó ilẹ̀ Àwórì ni o. nínú ọ̀rọ̀ ìṣẹ́ ọ̀rọ̀ ìjọba jáde libẹ̀ kábíyèsí lìṣẹ́ a ti rí pé àwa lè jẹ́ àwọn ìpínlẹ̀ lè bọ́ sí ọmọ Àwórì wà libẹ̀ lè jẹ́ pé Àwórì ló lé gbogbo lè jẹ́ kí jẹ́ tó Àwórì sẹ́ bóyá àyè mọ̀ kan àbí torí ọ̀làjú wọn ti mí gba Àwórì ẹ bá fi ti ìpínlẹ̀ Èkó ká fi ṣàpẹrẹ tó dé Ògùn bí kẹ kí jẹ́ ìwé lè sọ fún àwọn olè wà lẹ́pọ̀ lè jẹ́ pé gbogbo ẹ̀tọ́ lè jẹ́ tó ọmọ Àwórì náà ti gbà lọ a lè máa gbà padà. Ewu ìṣẹ̀lẹ̀ lídìí ẹ̀ rí pé ìṣe ni máa rọ àgbogbo ọmọ Àwórì kán wọ ṣòkòtò kán kápámápá wọn ká fọ́n ṣòkòtò wọn gírí láti ṣòṣèlú. Ìgbà wa ti mírí kan ṣe àbójú tó ṣèlú obìnrin wa mírí ṣe ìgbà tí mírí lẹ́tà àwọn àtọ̀hún rí ìwà bá wa gbé náà bójú tó ṣèlú àwa ò bójú tó ṣèlú àtẹ̀ká sí iná tí mi wá sọ ṣàkọọ́lẹ̀ fún wa ká ti mí ìṣàkọọ́lẹ̀ gbà ká ti ń ṣe gbá ká ti ń ṣàgbọ̀n káwọn àlejò ti ń bọ́ sórí ilẹ̀ wa ká ti ń wá lò ká ti ń gbowó lọ́wọ́ wọn àwo ti òṣèlú pé àyè pàtàkì kan ni àwọn ìkóra wọn wá látòkèrè tí ò sí bí ọ̀gbìn máa gbà tó pé tán rí lẹ́tà ọ̀dẹ̀ lóko àgbọn oko òṣèlú náà wọ́n ro. Ìdàkejì ni pé ìgbà ìdẹ̀tí Èkó nìkan ṣo ló rí bẹ́ẹ̀ kò dẹ̀ lè ṣe láì má rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ l'Àbújá ńsìn. Constitution Nàìjíríà ó fàyè gba ọmọ Nàìjíríà láti rìn bó ṣe wù ú nínú gbogbo ilẹ̀ Nàìjíríà ìyẹn ló fà á. Àwa ìjọmọ onílùú l'Èkó àìjámọ Àwórì ẹ̀ta oróró láwà láàrin àlejò ń bá wa gbé ẹ̀ta oró láwà láàrin méjì àwọn àlejò tó ń bá wa gbé Ìgbò ń bá wa gbé wọ́n ní population Haúsá ń bá wa gbé àwọn náà ti ní population tiwọn bẹ́rìbẹ́rì ń bá wa gbé gbogbo ẹ̀yà míì ń bá wa gbé l'Èkó àwọn Yorùbá míì pàápàá tí kì í ṣọmọ bíbí Èkó tí kì í ṣọmọ bíbí Àwórì gbogbo wa wà l'Èkó tí wọ́n wá gbé kó wọ́n ralẹ̀ wọ́n kọ́lé wọ́n ti dèèyàn lásìkò ìṣàkóso ìjọba òfin Nàìjíríà dẹ̀ gbẹ́nikẹ́ni láàyè ibi bá ti wà wá ti pọ́dún méjì ò lẹ́tọ̀ọ́ láti jáde dìbò ò lẹ́tọ̀ọ́ láti gbàpótí ìwúfàárẹ̀ ẹ̀ game of number kẹ̀dẹ̀lọ́ olóṣèlú kì í ṣe traditional right pé eléyìí kì í ṣe Àwórì tiwa láwa ní ọmọ onílé lómi ṣe wu ó ti o kì í ṣe èyí sọ̀rọ̀ àgbọn ìbẹ́lígbó ẹgbà wọ́n á sọ pé wọ́n ti gbà ẹ̀ wọ́n ti gbà ó ká sán ṣòkòtò gírí ni ìtòrẹ́ ta hóró lọ́mọ Àwórì wà l'Èkó sẹ́yìn ṣèjọba kò jọ ẹ́ lójú yí pé bàbá tẹ̀ máa sọ gbá máa ṣàgbọ̀n kò wá ṣàṣùn ká tẹ̀ dúpẹ́ dẹ̀ Ìgbò gbà kò tí l'Èkó wọlé ó gbà kò tí aṣojú ẹ̀mí lágbó ó ń bọ̀ rí ẹ̀ báà bá wọn ṣòkòtò gírí agbá kò tí gómìnà so ìyẹn ló ṣe jẹ́ pé àwa ní kí wọ ṣòkòtò àwa ní kí wọ ṣòkòtò ká sọ́kù àpótó kí wa kí ilé ká má tíjà èèyàn lẹ̀. ẹ ṣe kábíyèsí kí tó di pé a máa lọ làwọn àti débìlẹ̀ kan torí Àwórì ilé mi sọ owó lèmi mi jẹ ìjẹ́ wọn tẹ̀ tí mi sọ Àwórì lẹ́lú ìṣẹ̀rí libi ìyẹn ilé
ẹ̀sìn àtọ́wá ti mú ẹ̀sìn sẹ́ káfí mi bá wa ń pèlè ìṣẹ̀ṣe wa báláyé lọ́gbólé wa ń mú wàhálà tọ̀hún àti ń fẹ̀sìn bàjẹ́ ìjẹ́ ìṣẹ̀ṣe ìjẹ́ òun ìkànnì sì wà lèmi náwó sí gẹ́gẹ́ bí orírun Àwórì líbí. ìlú àpèlè orírun èdè orírun yẹn a lè wá tìlínú ẹ̀ orírun Àwórì yìí ṣe rí wa àmì sọ Àwórì gidi ṣùgbọ́n irú ìṣẹ̀lẹ̀ fún wa líbí ni wípé ẹ̀yà míì ti dàpọ̀ mọ́ wa Ẹ̀gbá wà lání méjì wa líbí Ìjẹ̀bú wà nú wa ìlú mi wà nú wa dédédédédédé irú ìṣẹ̀lẹ̀ rí ẹ ó yàtọ̀ sí ẹ̀yìn ìwà lùkìlọ̀ kó tó di pé àwọn ìlú mi darapọ̀ mẹ́yìn lé Àwórì yẹn ti kúnná ó ti jìnà ó ti gbó irú ìṣẹ̀lẹ̀ rí ẹ síbẹ̀síbẹ̀ náà ayì mi sọ ẹ wo ìlú Èkó sẹ́yìn ìlú Àwórì ni Ọlọ́fin Ògúnfúnmi lónìí òun ló tẹ̀dó àwọn ọmọ ẹ ló sì wà níbẹ̀ ẹ ò lè gbá Àwórì ìdánmọ́rán níbẹ̀ mọ́ iṣẹ́ ló kàn jẹ́ pé òpìtàn ò ní jẹ́ kẹ́rù dọ́mọ ìyẹn náà yóò sọ pé ìlú Èkó ìṣèlú Àwórì àwọn ìyá kan kò sẹ́yà ìnìkò Àwórì ló lè kó. kẹ́tì máa wá sọ fún wa nípa ti ẹ̀sìn pẹ̀lú àṣà wa. irú ìṣẹ̀lẹ̀ ni pé ẹ̀sìn ò gbọ́dọ̀ bà àṣà wa jẹ́ ìyẹn ò ṣeé ṣe alẹ́sìn malé alẹ́sìn gbàgbọ́ àwọn yẹn wá ní òun àgbà àwọn yẹn wọlé ní òun fọ́rínà láwọn yẹn wà o àjòjì láwọn yẹn wà o ẹ̀sìn tá a balẹ̀ sí ìbílẹ̀ ní a bá lọ́wọ́ àwọn bàbá wa òun Ọbàtálá Ṣàngó eégún orò àwọn ẹ̀sìn tá a bá nìyẹn ẹ̀sìn ìbílẹ̀ tá a bá nìyẹn kò sí parun lè ṣe rí o gbogbo ẹ̀ ló ìkún ṣe rí pátá àmì ṣọdún eégún libí o lọ́dọọdún ni kò yí padà o àmì ṣòro lè ṣe rí o tòrọ́ ọmọ olóró ló bù fún mi nílé wa olómòrò wa o bẹ́ẹ̀ ni o so bàbá mi ìta wọn ó wà níbẹ̀ o àmì ṣọdún Agẹmọ ọdún Èlùkú ọ̀rọ̀ malẹ̀ àfẹlẹ̀jà àmì ṣe libí àmì ṣe ọdún Gẹ̀lẹ̀dẹ́ bákan náà là ń bọ Yemọja ń ṣọdún Yemọja bàbá ń ṣọdún Gẹ̀lẹ̀dẹ́ yẹn là ń ṣọdún Yemọja gbogbo àwọn ọdún ìṣẹ̀ṣe wọ̀nyí kò sí kankan tó yí parun lè ṣe rí oníkálukú dẹ̀ nígbà tán mi ṣe. lílù ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin líbí àwa gbọ́ pé orírì Ògúnfúnmi níre ó sì wà líbí bó tẹ̀ jẹ́ pé ọmọdé lèmi wà mí ò lè débẹ̀ orí adé òun lómi ẹ̀yìn orí adé òun lómi débẹ̀ ṣé wẹ́ẹ́ ló sì wà lóòótọ́. wẹ́ẹ́ láwẹ́ kọ́ Ògúnfúnmi níre bàbá ńlá wa ó dèrè egbò lọ ni ṣùgbọ́n ibi ìgbàjáde lọ wà ju alálẹ̀ ni àwọn bàbá àtijọ́ àwọn alágbára àtijọ́ yóò rí sínú wọn ò pọ̀ ikú àwọn ẹ̀kọ́ àgbèsì yẹ kó pọ̀ kó sọ́pọ̀ ìdomi ìdàpátá làwọn akọni bàbá ńlá tiwọ́ Ọlọ́fin Ògúnfúnmi níre sọ fún wọn pé kò ní orórì o so òun lọ́mọ Ọlọ́fin ò gbọ́dọ̀ ṣe jẹ ejò èrè ó láṣẹ mí jẹjò torí bàbá ńlá wa ó dèrè egbò lọ ni so òun náà fi ń pe ọmọ káfọpá wà káfàjọ káfọ gidigidi ọwọ́ àdé ìṣẹ́rímọ́lé ọmọ arúgbó olúfẹ̀ tó ń tún tùmọ̀ rè ọmọ àdàgbà má da kọ́ngẹ́rẹ́ ó dèrè egbò lọ ni o ṣùgbọ́n ojú ẹ̀ ó wà. lèlísẹ̀ lẹ́mi ṣe ọdún 15 lórí ìtẹ́ Ẹ̀bá ńlá yìí hùn àbáyé dúpẹ́ àdéhùn àmì fi àṣẹ àwọn alálẹ̀ Àwórì àfimí agbára Ògúnfúnmi níre àfimí ṣàdúrà fún ilé ní pé ẹ ti fọmọdé jo èyí ẹ fàgbà ló ìwé ẹ̀bá ti mí délé ìlú ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin líbí àwọn alálẹ̀ àwọn abáyé dé lẹ́bàá ti wá mí tú àwọn abáyé tú ẹ bá wa fi owó àṣẹ káfi súre fún gbogbo ọmọ Ọ̀tà
ẹ̀tọ́ wọn lè wà líbí ẹ̀tọ́ wọn lè wà lókè òkú lọ́hún àti gbogbo bílẹ̀ ọmọ Àwórìdé ẹ bá wa súre fún gbogbo wa pátápátá. mojúbà kọ́dá o mojúbà ṣẹ̀dá o mojúbà bàbá ńlá mi Ọlọ́fin Ògúnfúnminíre bọ́mọdé bá júbà bàbá ẹ̀ àròkọ tálẹ̀ o àṣẹ nọ́lé náà fi móko àṣẹ òrùn lóòrùn fi ràn àṣẹ bàbá ńlá òun náà mo fẹ́ fi ṣàdúrà lẹ́ni èmi Nurudeen Adébọ̀wálé Adékànbí Olúbíyì kejì àròlé Ọlọ́fin Ògúnfúnminíre ti ìlú Ìṣẹ̀rí tí ṣe orírun Àwórì mo fi àkókò yìí orí àpèrè bàbá ńlá tí mo wà yìí tí mo ń fi àyájọ́ èní ṣọdún kẹẹ̀ẹ́dógún tí mo gbọ́ ọ̀pá àṣẹ tí mo dórí tí àwọn bàbá ńlá mi ìlú Ìṣẹ̀rí ìjọ abijó fọ́mọ Àwórì ayọ̀ àbáyọ̀ fọ́mọ Àwórì ilé arójú fún wa ọ̀nà aráyè fún wa gbogbo ọmọ Àwórì ní tilé tó kólé kòkun ànígbábẹ́ àjà lọ́rọ̀ ilẹ̀ òní kánjú wa òkè òkè lẹ́mùmúrú sí òkè lọ́wọ́ akàngbé òkè ní má lọ́nlẹ̀ òkè làákẹ́rin òkè làákẹ́fọ̀n òkè làákólóòṣà látòkè tòun ti kó lórí òkè lókè lókè lọ́wọ́ ọmọ Àwórì máa lọ o a ò ní relẹ̀ o nǹkan kan ò ní ṣe wá o gbogbo ọmọ Àwórì nílé lóko tó wà lókè òkun ni wọ́n á kórè oko délé òkú ẹlẹ́nà mírù bàjọ́ wọn nírùkú wálé bá wa ọ̀hún ọ̀dẹ̀ ní bá tiwa náà lé àdàgbà àdògbò àfọwọ́parú àfìrìgìjòbì ọmọdé ilẹ̀ Àwórì àdàgbà àgbálẹ̀ Àwórì àdòpìtàn tọ́ba tó di òye nǹkan kan ò ní ṣe wá aláṣepẹ́ ànígbábẹ́ àjàlórò orí ìtàn bàbá ńlá wa tá a wà yìí ìtẹ́ni ò ní jó wà lìdí àní bó ìṣẹ̀rìn àdẹ̀ní bábábàrẹ̀ àní bá kú ọ̀ní yàpèrè fún wa jókòó búburú kan ò ní tọ́ sí wa a máa lọ rẹ a máa bọ̀ rẹ gbogbo ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ gbogbo ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ a máa gbúrò wọn láyà tàlàfíà a máa gbúrò wọn pẹ̀lú ìdùnnú gbogbo ọmọ tó wà lókè nǹkan kan ò ní ṣe wọ́n eré òkèèrè wọn á kó wálé eré olóku eré ọlọ́sà èèyàn á darí sílẹ̀ Àwórì ọmọ wa tó wà lóhùn wọn á kórè òkèèrè wọn á kó wálé wá bá wa àwa táwa mí báyìí nǹkan kan ò ní ṣàwa náà àríjẹ àrímu àrígbàtà àrígbàrà ilé òní kánjú wa ìlú Ìṣẹ̀rí ò ní bàjẹ́ o ìlú Ọ̀tà ò ní bàjẹ́ o ìlú Èkó ò ní bàjẹ́ o gbogbo orílẹ̀ Àwórì kankan ò ní bàjẹ́ o àjọ láti fẹ́ bẹ́ẹ̀ o àwọn ọmọ náà àṣẹ fún wa jẹ́ o àbúrò kankan ò ní tọ́ sáwọn ọmọ wa o ò ní tọ́ sáwà náà o àmọ́ àlọ́rí àmọ́ àbọ̀ rí o. ẹ̀yin ló mi ṣe ọdún mẹ́ẹ̀ẹ́dógún lórí ìtẹ́ ńlá ìbáyọ̀n lèlé ẹ̀yin ló mi ṣe ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ ṣe ogún ọdún ẹ̀ ṣe ọgbọ̀n ẹ̀ ṣe àádọ́ta ẹ̀ ṣe àádọ́rin kánà ọba ìṣèlú yìí ẹ̀ ní fojúsùnkọ́ ẹ̀nà ọkàn nù àwọn olórí a máa ṣiṣẹ́ ìbí ìlú Ìṣẹ̀rí Ọlọ́fin bí arójú aráyè ìgbẹ́tọ́ máa dìgbòrò ni ẹ ṣe kábíyèsí. ọdún ńlá kan fún wọn ìtàn Ìṣẹ̀rí ò wá máa fòrò sọ̀tàn yìí fún wọn bọ́ọ̀lù olúwa Àwórì ló ń jẹ́jẹ́ erin ni wọ́n pa síbẹ̀ láti ìgbà bàbá ńlá ló bá fi jẹ́jẹ́ erin ni wọ́n pa síbẹ̀ láti ìgbà bàbá ńlá ló bá fi jẹ́jẹ́ Ògúnfúnminíre bàbá ńlá.